ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa fíìmù àṣàbí àdìkúta òun la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lénìí. ẹ̀yin tèmi ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ máa bá wa kálọ lórí ètò wa lónìí. tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí tàbí ẹ ń bá fídíò wa pàdé fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. fíìmù àṣàbí àdìkúta ó jẹ́ fíìmù tí ó dùn gidi gan ni. ẹ̀yin tèmi èmi ti rò wípé bóyá mi ò tiẹ̀ ní wo fíìmù ọ̀hún ni, ṣùgbọ́n ìgbà tí mo bẹ̀rẹ̀ fíìmù ọ̀hún mi ò lè help rather than pé kí n jókòó kí n wo fíìmù ọ̀hún tán. níbi tó dé báyìí mi ò tiẹ̀ lè dúró kí apá kejì fíìmù yìí kí apá kejì rẹ̀ kí ó jáde. ẹ̀yin tèmi ẹ fi ara balẹ̀ kí n máa bá wa lọ lórí ètò wa lénìí. gángan kan sí fíìmù yìí dùn ó ní arinrin. wọ́n máa ní fíìmù tó jẹ́ wípé ó jẹ́ epic movie ni o. ẹ mọ fíìmù àwọn abúlé wọ̀nyẹn, ṣùgbọ́n arábìnrin tó ṣe ó ṣe ribiribi méje yàyà 35 ní inú fíìmù yìí. ó gbìyànjú gidi gan ni, mo dẹ̀ láìkì fíìmù yẹn. ẹ̀yin tèmi ẹ fi ara balẹ̀ kí ẹ lọ wo fíìmù yìí. ẹ gbìyànjú láti lọ sáàchì rẹ̀ fún ẹ̀yin tẹ́ ò tí wò ó ni o, ṣùgbọ́n fún àwa tí a ti wò ó rí YouTube lẹ́tì máa rí fíìmù ọ̀hún wò. ṣùgbọ́n fún àwa tí a ti wo fíìmù yìí, ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí? ṣé LALUDE lẹ nífẹ̀ẹ́ sí jù ni? ṣé Mr Authentic òun lẹ nífẹ̀ẹ́ sí jù ni? ṣé kí ló ti ń pè yìí arábìnrin tí ó jẹ́ àṣàbí gangan òun lẹ nífẹ̀ẹ́ sí jù ni? ẹ tẹ orúkọ òṣèré tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù ẹ tẹ sínú comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. lónìí akùnrin rí jù báyìí lọ. ìrẹ́jú gbogbo ọmọ rè ó tún tọjọ́ mi ọjọ́ rí ó dìgbà.